Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ọmọ ìyá wa ni wọ́n omi ń bẹnu àwọn ọlọ́kadà yìí ọmọ rẹ̀ ó tó mẹ́fà ìtí sì ń gùn yìí náà ní fi ń bọ̀ omi ń bẹnu ọlọ́kadà yìí ọmọ rẹ̀ ó tó méje ọ̀kadà tí ń sìn bàjáàjì yìí náà ní fi ń tọ́jú wọn omi èsì tí ìsanwó ẹ̀ tán omi sì gùn bẹ́ẹ̀ ọlọ́run ò rí mọ́ àlómi gùn bẹ́ẹ̀ ọlọ́run ò sì rí mọ́ ìlú kan bẹ à ń pèlú náà ní ẹ̀rí 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 ní Ogun State gbogbo èèyàn ọlọ́kadà wọn tẹ́ ń gbọ́ bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ̀ nílà lọ́dẹ o ẹ̀yin náà sì máa rọra ẹ má jò owó pa yín wọn kó wọn gbẹ́ngbà náà ẹ jọ ẹ máa gbé wa dé kí níbẹ̀ yẹn àáfin yín ní 4,000 ẹ dákun ẹ wádìí ibẹ̀ dáadáa náà kẹ́ tó lọ àfẹ́ Islam nílùú yìí àwọn àgbò kílọ̀pọ̀ tí ń gun ọ̀kadà ń bẹ̀ àwọn mọ́là ọmọkùnrin yìí wá gbé wọn bó ṣe gbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn níbi báyìí làwọn ń lọ ibẹ̀ jẹ́ bí oko sáàrin ìlú kìí sáàrin ìlú ojoko sáàrin ìlú gbogbo àwọn náà táàrin ṣe táwọn taxi táwọn mọ́tò ọlọ́mọdé á sí wọ̀ kọ́lọ́n dáàbò ẹ̀bùn wa afáwọn àtìlámà ẹ̀yìn kọ́ yìí ó gbé wọn débẹ̀ bó ti gbé wọn débẹ̀ tán wọ́n ní yes owó tó wà lọ́wọ́ ẹ̀dá ẹnu wọn wá ń kọ́ ọ́ bọ̀ lápò wọ́n ti ń nà kò sẹ́nìkan tó lè gbọ́ wọn wọ́n tọwọ́ bọ̀ lápò wọn wá rí pé gbogbo tí ń bẹ lápò ẹ̀ jẹ́ 4,500 wọn kò nígbà wọn kò ǹjẹ́ kò yẹ kí wọ́n jẹ́ ọmọ lọ rẹ̀ nígbà wọn kò báwọn ọ̀kánkà lọ bí ẹ̀yìn ẹni ọkà kò lọ́wọ́ ni pẹ̀lú agbára ó kó lọ́wọ́ méjèèjì sẹ́yìn ọ̀kan tí kàn sáré mú àdá tí wọ́n ti mú ni wọ́n ti fàdá tọ́jú àdá síbẹ̀ wọ́n wá ń sá ní ọrùn wọ́n ń sá ọlọ́run gbogbo ẹ̀yọ́ ọlọ́kadà wa ìtọ́lọ́pàá ni ọmọ gbọ́ ètò Tọ̀ríkù Sàádà ní 101.9 sórí FM abẹ́yẹn bí wọ́n tẹ́ ń bá wọn gbọ́ ẹ dákun ẹ sáámi ọlọ́mọdé wọn là lọ́dẹ àtàwa náà o àfáàwẹ̀ wà Islam wọn kò lọ́wọ́ sẹ́yìn ọ̀kan ń sá ládàá bí ń ṣe wáyò ẹnìkan wọ́n tó fọwọ́ bo lẹ́nu wọ́n wá sá títí kò rí pájà kò rí ṣèjà mọ́ wọ́n wá sọ ọ́lẹ̀ ọ̀kan wá ní ẹlẹ́kẹta wá ní kéèkú náà bá ọ̀làbí tó mí wọ́n wá yín ohun ẹ̀ sẹ́yìn àfẹ́ Islam ẹ̀wò kú oró lérí tí ń wá ní tí ó jẹ lọ lérí tí ń wá ní tí ó mú lọ mo ṣàdúrà fún yín ẹ̀yin ọlọ́kadà lẹ́ẹ̀kan sí olólùfẹ́ wa pọ̀ nù yín púpọ̀ lákùn ọlọ́mọdé ẹ̀sìn rìn mọ́jà wa ló sírìn o gbogbo etí tí ń gbọ́ wa mọ́jà sírìn o gbogbo àwọn tí sì ń bẹ lọ́wọ́ ọlọ́run bá tú wọn lẹ̀ mọ́jà wa náà wá kó sọ́wọ́ lọ́wọ́ mọ́jà mi èèyàn tọwọ́ wa bọ́ mọ́jà tiwa náà tọwọ́ èèyàn bọ́ mọ́jà mi wọ́n gùn kọ́ mọ́jà ara rí mọ́sẹ̀ wálẹ̀ ni wọ́n ń gbé kí pẹ̀lú àìsàn ẹja ṣe láhàúlà yọkẹ gbogbo ẹtí bá ń gbọ́ wáyé pé láhàúlà wala quwwata illa billah. afẹ́wẹ̀ wà Islam ọ̀rọ̀ wa lónìí ibi tí wà sí ń lọ lónìí ẹ rí yóò máa dá lórí ìsítí ọ̀hún ẹ̀rí wa'sa ajuratin lil malik wá sí tí ìyá arúgbó ṣe fọ́ba àṣẹ kọ̀sẹ́ntì ò lè ṣe wá sí kọ̀sẹ́ntì wá sí ò lè tẹnu rẹ̀ jáde sí yàn. nìkan ìgbà gan-an dábọ̀ padà sí wá sí. àtọ̀ bíbálìkì àbàbà dé nù. àfààní wa Islam ọ̀rọ̀ ìyá arúgbó yìí ìsítí rẹ̀ tó ṣe fọ́ba yìí
mo wá mú wá likay takunu lana tambi torí kó lè bá jẹ́ tají fáwa náà àtàwọn etí tí ń gbọ́ wa. wọ́n nìkan ṣe wá sí tó bá ń gbọ́ kó fi kẹ́kọ̀ọ́ ni àáfà tí ń ṣe wá sí òun náà ń gbọ́ tẹ̀lé bí n fi ń kẹ́kọ̀ọ́. kí ìyá arúgbó tòní ó gbọ́ wá sí. ìyá arúgbó tòní kọ́ gbọ́ wá sí. tarúgbó ṣe. ọba tòní kọ́ gbọ́ wá sí. tarúgbó ṣe fọba. ìwọ tó sì jọba náà. máa gbọ́ ọ̀sájẹ lẹ́sàn mi. gbogbo ti wà wọn náà ẹ̀mí ń bẹ lọ́rùn rẹ̀ ìwọ náà máa gbọ́. ó rí tọ́sọ́nà ń bẹ. gara ba'dul muluka ala qaryatin fanahabaha apá kan nínú àwọn ọba ọjáde ọwá wọ̀lú kan ìgbà wọ̀lú yìí fanahabaha ó ṣe wọ́n sì bá síbò ọ̀dà wọ́n sì á sí á wa akhaza amwala ahlaha wọ́n lo ojúlé sójúlé ọba wọn pé ẹ máa gba owó wọn wá lẹ́nu wọn ní ẹni pé gbogbo tí mo ní nínú ilé ní 5 million ní ẹni pé gbogbo tí mo ní nínú ilé ẹ̀dá gbogbo ẹ̀ náà nù 10 million gbígbá lójú kọ́ wọ́n ń gbà sámú. wọ́n ń gbà sámú aláàjì wọ́n mọ̀ wá sí him wọ́n wá fi mọ́lòwò nìkan gbogbo àwọn ẹranko wọn tó tóbi ẹṣin ni màálù ni rànkúmi ni wọ́n wá ń lọ wọ́n tún kó bí wọ́n ti ń kó wadawabihim àwọn àgbò àwọn àgùntàn àwọn ewúrẹ́ àwọn adìẹ wọ́n tún kó yìí náà jẹpajẹpa ní túláàsì ọba yìí nbẹbi tó gún wá sí pé ẹ máa kó fakharajat ajuzun min ad-dawri ìyàgbó ìwà ń sàn gbọ́ gidigidi gbàgbà kíni ọwọ́ ajáde láti inú ilé nígbà tí ó jáde fanazarat ilayhi ọwọ́ awu ọba nígbà tó wu ọba wa qalat ìyàgbó wa dáhùn ó ní wayhak ègbé rẹ ìwọ ọba yìí min dayyani yawmiddin njọ tí ọmọ sírò gbogbo ntọ́ ọgbà yìí tọ́ ọmọ san gbogbo gbèsè tó kó yìí satarawna rabbakum kama tarawna hazal qamar torí pé wọ́n bá ó rí ọlọ́run báyìí o gẹ́gẹ́ bó o ti ń wo oṣù báyìí bẹ́ẹ̀ ló rí ọlọ́run tí ó gbẹ̀sẹ̀ gbogbo tó ṣe yìí o níjọ́ wo o ní ma hujjatuka fi yawmin aqimin yawmin aqimin ọjọ́ àlùkìyámà ní jẹ́ báwọn ọjọ́ àgànnù ọjọ́ tí ó rẹ̀ ò ní sí mọ́ ẹ̀rí kan ma hujjatuka ìwọ ọba kí làwùjáre rẹ̀ ń jọ náà fi yawmin aqimin kí ló sọ fọlọ́hún lọ́jọ́ kan tó ṣe pé ọjọ́ náà àgànnì iza inshaqqat samahu an sama'in ọjọ́ tí sẹ́mu ọmọ ìyàlú sọ́mà kan wa zahara rabbul alamina tọ́lọ̀ wọn bọ́ wà á hàn kedere báyìí li faslil qada láti máa pín gbogbo ìdájọ́ kálukú fún àfáwẹ̀ wà islam faqala li malikul ajuz ọba wa kọjú sí ìyá arúgbó báyìí ó ní amma sami'ti fil qur'ani ìwọ ìyá arúgbó ọgbọ́nú alukur'ani ni tẹ́lẹ̀ mi máa parẹ́ lọ báyìí yóò máa kó ti kọ́ yóò máa yà wá tẹ́lẹ̀ mi ò fi bá gbogbo ayé jẹ́ tó yóò sì mọ̀ rí àyà mú wa ẹ máa gbọ́n tó bá wí ọba ní ìwọ ìyá ọgbọ́nú alukur'ani pé innal muluka idha dakhalu qaryatan afsaduha ó ní wọ́n òòrí ni ipa àwọn ọlá tó rí idha dakhalu qaryatan bàbá wọnú ìlú kan abàbẹ̀jẹ́ ni àdàbẹ̀rù ni ọba pẹ̀lú ọlá wa yìí àdàbẹ̀rù yányá faqalat lahu ajuzun ìyá ni ìyá wa kọjú sí ìyá arúgbó ni lóòótọ́ ni ìwọ ọba anasita al-aya al-ukhra allati ba'da ọgbàgbé àyà kan ni tí tó bẹ̀lẹ́ yẹlẹ yìí náà ọba láyàwó oníbàtílíkà buyutuhum mukhawiyatun bima salamu la ilaha illallah ẹ̀rẹ́gun ẹ̀yin ọlá tòní ẹ má yàyọ̀ pọ̀ra lórí ọlá tọ́lọ́ ń bá ṣe fún yín ẹ̀yin olówó tòní ẹ má yàyọ̀ pọ̀ra lórí owó tọ́lọ́ ń bá gbélé yín lọ́wọ́ ẹ̀yin alágbára lónìí ẹ lágbára yín lọ́nà tí ẹ fi pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ẹ dáhùn ẹ̀yà aṣòfin lónìí kọ́dà bẹ́ẹ̀ rófin kankan ṣe tó ṣe pé owó lẹ́yìn fi lọ́wọ́ rẹ ọ̀dọ̀wọ́ yìí ẹnu wọn kínkínní òfin náà tẹ́ bá lẹ́ ṣe ẹ̀yin náà lò ẹ̀dí ó mú ẹ̀yin náà ẹ̀yin aláṣẹ tó ṣe pọ̀dọ̀ yìí làṣẹ wà ẹ dákun ẹ máa wọ ẹ̀yìn wò ẹ kú ó ń bẹ̀ ni
lórí àga rẹ tó jókòó ni lórí ọ́fíìsì rẹ tó wà ní ó kú ò ẹlòmí ó tún bọ́ bẹ́ẹ̀ tó ẹnìkan ní bẹ́ẹ̀ ṣáájú kí wọ́n tó dé fatilika buyutuhum khabiyatun bima zalamu. ìyá àdúgbò ni ọ̀gbọ́n ni ẹwà wọn lé wọn ọ̀rẹ́ rà wọn lé wọn ni ìyá ni ọ̀rá wọn lé wọn ni khabiyatun gbogbo ẹ̀ dáhùrú gbogbo ẹ̀ yẹ kó sẹ́ni kankan nínú ẹ̀ mọ́. bima zalamu pẹ̀lú àbòsí tí wọ́n ṣe ìwọ bá àbòsí ló ń ṣe yìí ẹ wá wo ìyá àbòsí tí ń bẹ láyé lónìí àfàwẹ̀ wà sílámù. wọ́n mú àyà kan nù. àfàwẹ̀ wà sílámù ilé tábòsí bá wà bó ni ó rí. bó ní àrí kì í rojú yóò sì da horo kẹ́yìn. ilé tábòsí bá wà. kì í rojú. ọ̀dà ìjọba tí ń bá ń ṣàbòsí kí ni ó ṣẹlẹ̀. ẹ wọ àwọn tó ti ṣàbòsí ìtànà kọjá lọ tí àwọn gan da horo ẹ tún fi lélẹ̀ ẹni ọba ṣàbòsí gan fún rẹ̀ rírí tẹ́ ẹ bá padà lẹ́yìn ìgbà tó ṣe àbòsí yẹn tán òun gan da horo bí ilé. ọ̀dà múnimúni tí ń bá ń ṣàbòsí ńkọ́. tí múnimúni ò sí tí ó mú náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti wà lọ́wọ́ mú. irú múnimúni wo. irú múnimúni. ẹ sọ múnimúni. Ọlọ́run ní jẹ́ múnimúni. èmi ọwọ́ àfà àwọn kẹsẹ̀ múnimúni táyé àwọn wo ni. ẹ má ku ẹnu. ẹ̀yin náà ẹ̀sọ̀ yìí o ẹ̀sọ̀ sẹ́yìn kó bì ti sọ̀kan. ọ̀dà àwọn ọlọ́pàá. àwọn sọ́jà. àwọn kílẹ̀ wí. àwọn sọ́jà. èmi ọba yín dàkọ̀ yín aláwọ̀ ọlọ́pàá. ẹ tọ́ àwọn ọlọ́pàá. látẹ̀sílímọ́nà fàyínà zulimadiya kùmà. múnimúni tí máa ń ṣàbòsí bóun yóò rí fún. ẹ̀gbọ́n tẹ̀nìkan ní ọlọ́mọba fẹ́ báwí ní sọ́jà àlù. alájẹ afáwọn asilamu ọlọ́njọ́ da fáwọn sójà wa sẹ́ẹ̀rí ẹni tó wá sí pé lápèjúwe ọgbọ̀n ọdún ọlọ́run yóò lò láyé tọ́ba bọ́ sọ́wọ́ àwọn sójà. yọ bọ sábà bíi pé yóò dìbò. yọ sábà bíi kọ́ sẹ́yìn tí ọwọ́ wọn wá bà dáadáa nínú ọgbọ̀n ọdún ni 28 inú ẹ̀ àìsàn ní èwo. tó ní wọ́n ti. wọ́n máa nà ó sì mọ̀ pé sọ́ọ́rì sà ẹ̀jẹ̀ ó máa jáde lójú rẹ̀ ó sì mọ̀ ṣe sọ́ọ́rì sà. ẹ̀jẹ̀ ó máa jáde lójú rẹ̀. lójú rẹ̀ ẹ̀rí wí. àfà kọ́ọ̀dà rọ̀dú alayhim jami'a amwalihim. ìgbà tí ọba gbọ́n tí àwí. àsọdá kéèyàn gbọ́ wá sí kó lò. ọ̀dà kéèyàn gbọ́ wá sí kó tẹ̀lé o. ìtì ń kọ́ bá àwọn aláṣẹ wa lónìí àwọn alágbára wa lónìí àwọn aṣòfin wa lónìí àwọn apàṣẹ wa lónìí àwọn tí ń jẹ́lẹ́rìí wa lónìí àwọn tí wọ́n ń ṣe ẹ̀gbọ́dọ̀ jáde tá a sì ní jáde àwọn tí ń gbé ẹ̀gbọ́dọ̀ lọ tá a sì ní lọ ìtì ń kọ́ bá àwọn tí wọ́n fi ń lẹ́yìn ẹ̀ mọ́ ni. kí ni kan náà. ìtì wọ́n ń wí wọn lónìí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọ̀tẹ̀lé ni wọ́n gbọ́rọ̀ wo ṣe báyìí wọ́n sì yín mu ọlọ́run ọmọ ṣe báyìí ọ̀dà fún màlá tó ṣe àlùnà yẹ ọmọ yìí ṣe já àfa yìí. ثم لتسألن يومئذ عن النعيم. ọgọ́rùn-ún lẹ́nu ìmọ̀ kọ́ àwọn ilé náà kọ́dà adex ni mo fi kan gbogbo ẹ̀ kíní kan mèsè lẹ́kùn ẹ̀ ṣáìnà wọn ti kó kọ́kọ́rọ́ wá kọ́dà gbogbo àwọn táìsì rẹ̀ bẹ́ẹ̀ ń bá rìn. ثم لتسألن يومئذ عن النعيم. ثم لتسألن يومئذ عن النعيم. adékùnrin ìwọ náà gbọ́ bó ti kéwòn ni. ثم لتسألن يومئذ عن النعيم. gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin tó ṣe pé inú mọ́tò yín mẹ́wàá tó nílé nì ẹyọ kan nú ẹ̀ ọkọ ní fún tálíkà tí ó tún fẹ́ǹsì ẹ̀ mọ́tò kan péré wọ́n bá fẹ́ǹsì ẹ̀ tán ìntírì ọ̀run lé yóò tún yanjú ẹnu ẹ̀ ní mọ́tò ẹyọ kan tí wọ́n ní fún owó iye owó tí mọ́tò ní jẹ́ bẹ́ẹ̀ tí wàá ní gbogbo ẹ̀ fún mọ́. ثم لتسألن يومئذ عن النعيم. àwọn opó àdúgbò yín ẹ̀ ṣàánú wọn ni àwọn arọ àdúgbò yín ẹ̀ ṣàánú wọn ni àwọn tí sẹ́bọ́ lọ́wọ́ wọn tí ń ráre ládùúgbò yín ẹ̀ ṣàánú wọn ni àfikún máa kan lẹ̀kùn kẹgbẹ́ ń ṣe ẹ̀mpáwámẹ́ǹtì kẹ́ ẹ̀ máa wá pín kílípà lé wọn lọ́wọ́ àfẹ́wà islam ṣẹ́mọ́ tán pé kílípà kílí kàtà fi ń gẹrun kàn wá pé wọn ó tò wọn ni ọ̀sẹ̀ ẹ̀mpáwámẹ́ǹtì ni o ẹ̀ wá mú tirẹ́là ẹ̀ wá lọ́ọ́ fi kó ẹ̀gẹ́ wá. ṣé kálukọ́ mọ̀ lọ́ fi gẹrun lé wọn ni. wọ́n fún wọn pé kí wọ́n máa fi gẹrun wọn ní ẹ̀mpáwámẹ́ǹtì wọ́n wá kó àwọn ọ̀kadà kan wá tí wọ́n ti lò ó tẹ́lẹ̀ ẹ̀ ti yí wọ́n wá tún kùn wọ́n wá lọ́la ẹ lọ́rùn mọ́ gbogbo síìtì. owó ni ọmọ jáde mi yún. la ilaha illallah ẹwà wọn tá ni wọ́n ṣáájú ká máa tẹ̀lé wọn. ثم لتسألن يومئذ عن النعيم.
a béèrè gbogbo gbádùn ní bó lẹ ti ṣe lò a béèrè gbogbo ẹ̀ tọ́lọ́ ṣe wá di sísì ṣe wá di náyìn ṣe wá di ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe wá di sílẹ̀ méjì ẹ̀rọ jọ gbogbo ẹ̀ máa kó jọ. ثم لتسألن يومئذ عن النعيم. gbogbo onípa ń sàn bẹ́ẹ̀ bá sunkún lónìí yẹn fọkànbalẹ̀ ìjọba tí a ń lò lọ́wọ́ yìí ìjọba tí ó sanwó kálukú ni aláàtì ni afẹ́wà dáhùn ìjọba tá ń lọ́wọ́ yìí ìjọba tá ń lò lọ́wọ́ yìí ìjọba tó dáa ni aláàtì ni gbọ̀ngàn ni Abdulrahman kò sí gẹ́rígẹ́sẹ̀ sẹ́wọ̀n káwọn ìjọba àtàná gẹ́rígẹ́sẹ̀ ni wọn ẹ̀yin ò sí lé àwọn àṣà ń gbọ́ wọn ń pè gẹ́rígẹ́sẹ̀ mo wá béèrè pé kí wọn tún pè gẹ́rígẹ́sẹ̀ ní owó oṣù wọn ni bàbá sì pé 30 lẹ́yìn ń gbá wọ́n wà fún 12 wọ́n bá sì pé 12 lẹ́yìn ń gbá wọ́n wà fún 7 ẹ̀ pé wọ́n gé kú wọ́n nà ní wọ́n nà ní àwọn tí ń gbálẹ̀ ẹnìkan ní bẹ́ẹ̀ ní ìjáàjì wọn lánàá àwọn tí ń wa mọ́tò ẹnìkan ní bẹ́ẹ̀ ìjáàjì wọn lánàá àwọn tò ní ń pè ní aláàtì ní bámú ọlọ́wọ́ jọ da fún Abdulrahman ní Abdulrazak lọ́wọ́ kan ni ẹ̀yin náà rí bàtà ń lò lọ́wọ́ yìí ẹ̀yin náà ẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀ náà. ọkàn jẹ́ pé tí èèyàn bá ṣe dáadáa náà ẹ̀ tún sọ kó tún ṣe sí. tí jẹ́ àmọ́ sọ́nù irú bọ́ọ̀gà wa tòní yìí Alhaji Abdulrahman Abdulrazak gómìnà wa yìí bí tí ń ṣe dáadáa yìí àwọn àgbẹ̀ ọ̀gá ẹ̀ tún máa ṣe sí o. bẹ́ẹ̀ni tí ń bá ń ṣàyẹ̀dá bá bá ní owó mìíràn ẹni tí ń bá ń ṣe dáadáa náà kó ní owó mìíràn. àwọn méjèèjì wọ́n dìsáàfù kún owó mìíràn aláburú kó wo mìíràn onídáadáa kó wo mìíràn. ọ̀rẹ́ni tí ń ṣe dáadáa náà ó lè mọ ibòmíì lè máa kọjá lọ tí ò ní mọ̀. tí ò ní mọ̀ ló fi yẹ kó wọn owó mìíràn. ọlọ́wọ́ jẹ́ rí sí. ọlọ́wọ́ jẹ́ rí sí. àfàwẹ̀ Ẹwà Islam ẹ máa wá gbọ́ nígbà tí ọba gbọ́ wá sí ibi àti lọ́nu ọba wa dáhùn fáwọn ẹmẹ̀wá rẹ̀ rọ̀dú àárẹ̀yẹm jẹ̀mí àmúhàlì wà sí ṣiṣẹ́ lára ọba ẹ̀rú ọlọ́run gbà ó ní ọyá ẹ dá owó kálukú padà fún ẹran kálukú ẹ dá padà fún ẹni ẹgbẹ́ màlúù lé ẹ dá padà fún ẹni ẹgbà 4 mílíọ̀nù lọ́wọ́ ẹ kó kẹfún padà wọ́n wá yẹjú owó fún kálukú nígbà wọn parí gbogbo ẹ fọ̀rọ̀dú wọn dá padà fún makọ́ọ̀lẹ̀ lìmẹ́lẹ̀ ọba wa wo ìyá ó ní yá àjùz ìyá arúgbó yìí kayfa al-ikhlas an jami'i fi'li dákun gbogbo sẹ́ẹ̀mì tí mo ti ṣe bó ní ṣe wá mọ́ bó ń ṣe ṣàtúnṣe gbogbo ẹ̀. faqalat ìyá wa ní la taqnat min rahmatillah má jákàmù náà àánú ọlọ́run ìyá tó kí àyà Al-Qur'ani má jákàmù sẹ́mọ̀kẹ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ìyá wa alhaja muallimatu rihana arúgbó sayyidatu abida bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ̀ tí máa bá yín sọ̀rọ̀ ẹ̀ máa wò yóò sì mọ ọmọ ya Kùránì yàwó sì mọ ọmọ ya Kùránì wọ ó tún wá mọ̀ pé tó ṣe pé àwọn tó bá ti gba kéwú lẹ́nu bàbá alájẹ́ gbà direct wọ́n máa rí kéwú àfàwọ̀ Ẹwà Islam ìyá wa ni má já kàmọ̀ náà àánú ọlọ́run wa huwa alladhi yaqbalu tawba an ibadihi ọba tí mo ní ọmọ já kàmọ̀ náà àánú rẹ̀ òun lọ́ba tí gba tútúbà irú rẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ tiwa tòní náà ẹ túbá gbogbo tẹ́ ẹ ṣe tí ọ̀dà bẹ́ẹ̀ni ẹ túbá ọlọ́run bá dúró lẹ́yìn tí ó fẹ́ ṣàforíjì ọlọ́run dúró ìsìn rẹ̀ tìta ní ó túbá tó wọ́n fún ṣàforíjì fún gẹ́gẹ́ bí ó kọ́ ọ́ ajẹ́ pé ẹni ọba ṣàtúnṣe lérí tí ọba ti tí ọ̀dà ọlọ́run lè mí náà dé lẹ́yìn tí ó ṣànútọ̀. èmi ọlọ́run náà mo ṣe tán ọwọ́ ni wọ̀ ọ̀yá ọ̀rọ̀ mi wá lọ́wọ́ ọ̀nà wo ni wọ́n gbà là fàkọ́lẹ̀ tà àjùsù ìyá wa ní òòrí wọ́n ka àwọn kankan fún ọ àlà awwal ìwọ ọba alákọ̀ọ́kọ́ tarku zulm lọ́ọ́ fàbùsí ilẹ̀ afáwẹ̀ wà dáhùn ọkọ tó bá ṣàbùsí fúnyàwó rẹ̀ bóni òbí ọkọ tó bá ṣe àbùsí fúnyàwó ẹ̀ ọba ìjọ àlè kìyàmù yìí wọ́n lé irú ẹni òun tó dúró tọ́ tá a dá ní láyé ní àyè ọba ìjọ àlè kìyàmù ẹsẹ̀ rẹ̀ ọ̀wọ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀wọ́ gbogbo ẹ̀yin ọkọ tẹ̀ ń ṣàbùsí fúnyàwó yín wọ́n mú okùn ni àfáwẹ̀ wà Islam anabi ló wí anabi lẹ́kọ̀ọ́ tẹ̀ fún ìdọ́rọ̀ kankan ní. náà mo fẹ́ kú fún wọn. àfáwẹ̀ wà Islam wọ́n ní anabi ní gbogbo ẹ̀yin tẹ́ bá ṣàbùsí fúnyàwó yín ẹsẹ̀ yín ọ̀wọ́. torí ntàbí dáhùn mọ́ ní pé ẹsẹ̀ wọn ò ní tó lẹ̀ mọ́. látàzílímánà ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o. fàínà zulima ya'kulu wọ́n mú okùn ni. ahasanta fi'la kamithili nari lil hatabi. ń bọ̀ ajé tó mọ bí.
atọ́bi tó ń lé ìjọ dákọ̀ yìí. àfa àwọn àdàkùn atọ́bi. لا تظلمن mọ́sàbòsí o mọ́sàbòsí o. لا تظلمن ọ̀gá ilé iṣẹ́ mọ́sàbòsí o. لا تظلمن ọkọ̀ jìnnà sábòsí lórí ìyàwó rẹ o. لا تظلمن ẹ mọ̀ wá àwọn ọkùnrin ẹ mọ̀ wo ọ̀pọ̀ yẹn ló jẹ ìyá yọ kí a máa fà kọ́kọ́ sára wa. kò súnmọ́ ìyàwó rẹ̀ lé ẹ̀ẹ̀kan lọ́dún ní súnmọ́ ìyàwó ọwọ́ á ní àwọn ọmọ ń ta ojoojúmọ́ ní súnmọ́ wọn. ọkẹ́ ọlá làbíà ń ta. àwọn màá rò yẹ pé mr kini ọlọ́run ló ní kí n kọ́ máa kúrò sí wọn aláàjì wọn lè pààyàn ìyàwó tí ilé wọn ronú pé n bá ní mo lọ lé wa nísìnyí àwọn aláàjì pé kí n padà wọn lè yẹn fi rí tí náà odòsùn mẹ́fà nísìnyí tó ti sinmi lásán ń fi ìyá jẹ ti ilé nísìnyí tọ́jú àwọn àlè ń ta látẹ́sílì máa ń mọ́sàbòsí. látẹ́sílìmán. ọ̀tọ́jú ọmọ ńlé ìyá ní tọ́jú àwọn ọmọ ó sì ń lọ ọ̀rá sùn fún àwọn ọmọ títà. ilé ìwé wọn wọ̀ yìí nísìnyí ọ̀rá kankan fọ́mọ. ọ̀rá kankan fọ́mọ àfẹ́wà dá ẹ sọ̀rọ̀ sáàrin. àsìkò tá a ti ẹ̀wà yìí nísìnyí kálukú ń wọlé yìí nísìnyí kálukú ti mọ̀ pé àwọn ọmọ wà ní ojú ti rẹ fún wọn wọlé ẹ múra mọ́ tẹ́ rà fún wa ọ̀rọ̀ owó àràwé àràsọ ó sì dìjà lọ́dọ̀ ọkùnrin mi. ìwọ ló sì bí wọn. wọ́n ló bí wọn ọlọ́run wa ni ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ní tí ń bẹ fún ẹni tá a bímọ fún ni pé kìsìwọ́tò hùnà lẹ́rú hùnà wá kìsìwọ́tò hùnà bẹ́ẹ̀ màrú ìfúnṣẹ́ wọn ti bímọ fún wọn ló ní wọn ló níyà wọn ló làwọn ọmọ jíjẹ wọn mímu wọn àti tí wọn mọ wọ ọdọọrùn rẹ. láàyè ọdọọrùn ọkọ. ẹbí mi yà wọn ní òṣòjẹ ilé ìgbà náà ní ọwọ́ àmọ́ bínú tọ̀hún wá bí ó ti wá mọ́ra wọn wá rí i tán òtún lọ́ọ́ ná ó sì pọ̀ mọ́tọ́ká láì fún kọ́bọ̀. wọ́n gbé tiẹ̀ dénú abada pé ó lẹ́nu pọ̀mọ́ ìlú fún mi. èyí tó káwọn èyí tó kó mi ọbẹ̀ sẹ́yìn. ọ̀tọ́jú ọkọ̀ náwó sí pàmò. gbogbo tó bá gbé fún ọ gbà bẹ́ẹ̀ ni kí ló fún wọn gbà wọn. ẹni tí ó bá ní kọ́dà ìwọ ìyàwó náà ro ẹnu ńlẹ̀ bọ́lọ̀ bá ní tí ìwọ bá rí ṣe ọ wá rí i pé ẹni yìí náà kì í ṣe pé ń ṣàbùsí fún ọkọ rí ni ṣe dáadáa pẹ̀lú ẹ. ṣe dáadáa pẹ̀lú ọkọ yẹn. ìwọ tó wá jẹ́ ọkùnrin náà tó ṣe pé ọwọ́ òrí ni òun ló ní tó ń lo dáadáa pẹ̀lú bí ti ń gbé kalẹ̀ òun kí ló ṣe tán ní kò ṣe rí. ìwọ ọkùnrin ò gbọdọ̀ wí báwọn torí bí yẹn bá ń jẹun obìnrin tẹ́lẹ̀ tó gbé kalẹ̀ nígbà tí yẹn ń jẹun lérí àtàn. ilé tó bìyìn bá kọ́ tàfẹ́ yà sí lórí o ilé tó bìyìn kọ́ tẹ́wọ̀n pé tí bá ń jẹun ìyàwó ẹ̀ ní sí tó ṣe pé òun kọ́ ló fowó lẹ̀ kò fowó ata lẹ̀ kò fowó epo lẹ̀ kò fowó gàrí lẹ̀ kò fowó kankan lẹ̀ wọ́n wá ṣe bẹ̀ tán ní wọ́n ń gbé ìtọ́láwọ̀ òun ni òun wá ṣe kò sí sàn kankan ní wọ́n ń gbé ńgbà náà àgé máa wọ ìmí ní jẹ ọ̀dà ẹni tí ìyàwó rẹ̀ wá kọ́lé lápèjúwe ẹjẹ fàdúgbò tèmi júwe ní olówó ọlọ́run náà yàwó sí ìyàwó wá kọ́lé wá pítọ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ ní èmi ò lè mọ gbé àyè mọ́ o ẹ̀jẹ̀ á mọ kó lọ owó orí tá à ń san yìí pọ̀ o ọba tẹ̀lé ìyàwó ẹ̀ lọ wọ́n lọ gbélé tí ìyàwó ẹ̀ kọ́ níbo lòún sùn. sẹ́ni òun náà lẹ́kọ̀ọ́ oyún ò ní gbèsè ń jọ ń bára wọn bọ̀ tẹ́lẹ̀ kó tó kọ́lé tí wọn bá ń bára wọn bọ̀ pẹ̀lú dáadáa kóbìnrin olówó kọ́kọ́ ọmọ ní kì í ṣe pé tiwọn là kọ́kọ́. rárá. tó bá di pé wọn bá tí wọn jọ ń tẹ̀ wọ́n jọ ń bà gbogbo ẹ̀ náà lọ́kọ yìí náà mọ̀ sí bíyàwó yìí ti ń rí náà lọ́kọ mọ̀ wọ́n jọ ń bẹ̀rù pẹ̀lú ara wọn bọ́kọ bá kó lọ nílé òkú sí kankan. tí ń lọ sùn létí ìyàwó ẹ̀ kọ́. tún sùn kọ wọn ń gbé bẹ̀ ni. iná mo wí. kò sí kankan tí wọn bá gbé kalẹ̀ lọ́nà bí yẹn ti gbà gbé kalẹ̀. lọ́nà bí yẹn ti gbà gbé kalẹ̀. kódà gan bí ìtẹ́ sọ fún mi nígbè ọlọ́run kọ́ kẹ́ ìyàwó kálukú wa kó sì ṣàánú àwa náà tí ìyàwó yìí bá kọ́lé ẹ lè kó lọ ẹ kó lọ lé tí ìyàwó yìí kọ́ ẹ wà mú pálọ̀ ní òkè. àti pé tó bá tiẹ̀ wá dáadé. wọ́n lè mú pálọ̀ lókè. ẹ̀yin ló mú lókè. láàdẹ́sílì máa ń nà fáìnà zoro. bí ẹ bá gbé bó ti yẹ fún ó gbé kọ́tẹ̀ nìkan lè mọ̀ bí ìyàwó lọ́kọ̀ bọ́kọ̀ lọ́kọ̀ nìkan ni wọ́n. ọlọ́run jọ dáa fún yín tó bá yẹ pé wọ́n wọra wọn ìfẹ́ ń bẹ pẹ̀lú ara wọn wọ́n bára wọn lò pẹ̀lú bọ́lá òtí ṣe fẹ́. àmọ́ èèyàn parí ilé tán ọkọ̀ mọ̀ bó ṣe kọ́ ọkọ̀ mọ̀ pé wọ́n tọ̀ à ń kó lọ lé òtẹ́ tí tẹ̀lé abẹ́ ní tẹ̀lé wa èyí wọ̀nyí yẹn gbọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ bá lọ ń gọ́ eré àtàn ní sùn. àkọ́dẹ̀ òsùn rí ìgbé ọlọ́dà ó tún kù kan ọkọ tó ṣe pé aṣọ ìyàwó rẹ̀ ní fi ń bora. ní bora bò. yọba sùn ọ̀làṣọ bora tiẹ̀ aṣọ òró ìyàwó ní fi bora. èyí wọn wá dá nǹkan kan dá tó òun gan fún rẹ̀ tẹ́lẹ̀ ìbora ló jẹ́ fún ọkọ ẹ̀ ẹ má gbilẹ̀ dáko aṣọ òun gan ó lè fòun gangan bora.
ó lè fi ìyàwó yẹn bora gangan kọ́ ń lè wá sọ fún ìyàwó wa lẹ́sẹ̀ ń gbọ́. kọ́ má fi ìyàwó aṣọ òun gangan kó fi bora torí òun gan fún rẹ̀ tẹ́lẹ̀ aṣọ bora lọ́n pè wá. ó nà àbí ó nà lè bá sùn là wà á tún lè bá sùn là ó nà. gbọ́dọ̀ fásọ mi kí lẹ wá níbi aṣọ mi. èyí tẹ́ ẹ lè sọ ni pé kóbìnrin ọwọ́ agbéjàlá bí ọkọ rẹ̀ kọ́ máa wọ̀ kí n gbòòrò. ń bọ̀ ń bẹ̀ náà. yíwọ̀n ni ọba mu. kò lè wọ jàlábí ọkọ ẹ̀. wọ́n wá máa wọ̀ kí títì jàlábí ọ̀dà ọwọ́ jàlábí ọkọ rẹ̀ ọwọ́ àtisọjá sí títí ńlọdọ̀ ya kínní ńlẹ́kejì lọ́wọ́ rẹ̀. ẹdí ń ṣàlàyé bó ṣe lè ó sì gbé gèlè sí. ẹdí ń ṣàlàyé bó ṣe lè wọ̀. ọjà jàlábí àní ń wọlé lóòótọ́ tọrọkọ rẹ̀ ga ọwọ́ àfọwọ́ kó. ẹ máa gbọ́ sẹ́ àkọ́kọ́ náà sẹ́ rí jàlábí àyè ọkùnrin ni mọ́kọ̀ gbọ́dọ̀ wọ́ jáde. àlọ́ bẹ́ẹ̀ lọ ra kínní ńlẹ́kejì lọ́hùn tiẹ̀ ní pé kèéjì ìṣẹ́kẹ́bi tó jìnnà ti aláṣọ tí òjò pín táwọn wí yìí lọ́dọ̀ àwọn ìyá sídí. kò gbọ́dọ̀ lọ. lọ́dọ̀ àwọn ìyá sídí. ẹ má lò ìyá sídí. òpónà kẹta. ẹ má lò ìyá ẹ sáà ní lọ́dọ̀ ìyá. lọ́dọ̀ ìyá sídí ilé kẹta lọ́dọ̀ mi di ètò ìyá sídí ní òpónà kẹta ló ti fẹ́ lọ ọ̀rà tí ó rà. ṣé kódà kọ́bọ̀ lọ. àwọn èèyàn ti ń fún ilé sí ilé tẹ̀ bá ti dáko yìí. ṣé kódà kọ́bọ̀ lọ. kódà. kódà. eré afẹ́fẹ́ la wà yín lè sọ yìí kódà. kódà kó wọṣọ jàlábí ọkọ rẹ̀ lọ́ọ́ ra kí ló ń lé kẹta. kódà kì í lọ́kọ yóò wá wọṣọ wà lọ́wọ́ jàlábí ọkùnrin kò bá mu. kò tún bá bèlè pé ó tiẹ̀ tó wá lọ́kọ. kò bá mu tọ́ba ìgbọ́rọ̀ sẹ̀rí àní. kódà ṣòkòtò tóbìnrin máa wọ̀ ó nírú. àmọ́ wà lọ́wọ́ kan wà dàbí pé wọ́n á rí akẹ́yìnsí rẹ̀ bí ẹṣin kò bá mu. ibi àyàsí ló ní ìdá. obìnrin lè wọ ṣòkòtò ṣòkòtò wọn máa kẹ̀ yọkẹ̀ lẹ́nu. yọkẹ̀ yóò sì sùn dáadáa. aṣọ tí ó sì wọlé gbọ́dọ̀ bó tà ní ṣòkòtò ni. mọ̀ pé báyé ṣe lajú ayé lajú ni àbáyọ̀wá sẹ́mi ojú kan náà lẹ́yìn wà ní. ráwọn ṣòkòtò ṣe ń bọ̀ nísìnyí. sẹ́lójú kan náà wà ní ìjà. sẹ́ẹ̀rí ṣòkòtò tó ní ayé nísìnyí. ẹ máa gbọ́ ẹgbẹ́ ẹ farabalẹ̀. níbi wákàtí ayé lóhùn. ṣòkòtò tó ní ayé ojú tẹ nísìnyí. ní ọmọ ojú ti wá mọ́. wàláyé ojú tẹ ní ọ̀la ojú padà wàhálà àṣírí tógbò náà lẹ fẹ́ tú. náà mọ ẹ gbọ́ ẹ wọ àwọn ṣòkòtò yẹn Grace jeans. àṣírí wá tú àbí òtún bá wọn. Grace jeans àwọn tó láyé nísìnyí rẹ̀ kíyàwó èèyàn wọ̀ kó fi shirt kékeré lé. kọ́dà àwọn ò rí nǹkan bu àyà mọ́. gbọ̀ngàn yes ibi tí ayé lajú dé nísìnyí. lébi fi wọ̀lú. lébi fi wọ̀lú. ṣé aṣọ tí wọ́n máa wọ̀ lọ́wọ́ yóò wọ̀. ara tó débi ilẹ̀ náà. kí wọ́n wọ ṣòkòtò kí gbogbo wẹ̀ ibi tọ́lọ́hún dá sí wọn lẹ́yìn. sẹ́ni gbogbo àdáwò tó dé tí wọ́n kidnap àwọn èèyàn tá a rí wọn mọ́ tí wàhálà ṣẹlẹ̀ yìí ara ọlọ́kadà kan lẹ́ni wọ́n gbé lọ wọ́n lọ sá wọn. ìwọ́kú ẹ̀ tọ́lọ̀ ní ẹmọ́wọ́ náà lọ́dà owó ẹlẹ́. ìtọ́da alẹ́ pọ̀. ìjọba nìkan kó fẹ́ ní kò tiwa náà ń bẹ lára wa. àti káwo yẹ̀pẹ̀ fún yàn. gbogbo àti tiwa bẹ pé lára wa. ẹ̀dá kò mọ̀ fẹ́ kọ́kọ́ mi ọ fẹ́ràn mi àáfàá sì gbà. oògùn fí ò lè tó bá wọn. aláàfáà gbà. ẹ dákun ọkọ mi kò fẹ́ràn mi dáadáa èmi ò sì lè lọ bí wọ́n ìwé àwọn yòókù ń lọ ẹni wọ́n ṣe ẹja fún ẹni wọ́n ti kí àmì ni ọ̀bá àwọn ọ̀rẹ́ mi lọ lóòótọ́ máa jọ débẹ̀ àmọ́ mo ní èmi lè fọkọ mi nírú ilé ìjẹ àfa ìdákọ̀ ẹgbà mi irú wọn tó o ni wọ́n máa mú kó egbé bọ́kọ mi bá ń wò mí báyìí. àfa àbá gbà. kẹ̀kẹ́ hàn tú ọ̀rọ̀ téèyàn lè sọ fún bẹ tí ó lò fọkọ rẹ̀ àfúnjì ọ̀rọ̀ ju àfúnjì ògùn lọ. àfúnjì ọ̀rọ̀ ó ju àfúnjì ògùn lọ. tẹ́ bá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ dáadáa pé ṣe báyìí pẹ̀lú ẹ̀ ṣe báyìí pẹ̀lú rẹ̀ ọkùnrin yẹn bí ó bá ṣọ́ra kò ní débi iṣẹ́ lásìkò. irú eléyìí wọn níbi tí ó fẹ́ràn ẹ̀ ẹ̀hìn ọ̀dọ̀ wara wọn àmọ́ ọ̀hún náà jú mọ́kọ tó bá fẹ́ ṣe òjò ṣe ọ̀dáná tó dáa ọ̀sọ́júlẹ̀ ẹ̀ lè fẹ́ràn ara yín. bí n bá ń gbọ́n lábẹ́rẹ́ òsì máa ṣe sùúrù yóò padà lọ́rùn padà fẹ́ ètí ìṣègùn òsì dáa tí sì ṣe dáadáa pẹ̀lú òun. ẹ̀mí fi pàdé oògùn tí wọ́n fi pa wọ́n ẹ̀bẹ̀ ni wọ́n gbà ní ìyíùn tó dáa. ọgbà ẹ̀yin wọ́n bá lọ fún olóògùn náà ló ipá ńkọ́. tó ní kọ́ pa ọkọ. fi sínú ọbẹ̀ fún kọ́jẹ́. ọ̀sẹ̀lẹ̀ rí ni. ẹ dákun ẹ̀yin obìnrin. náà bá ń ké bòsí àbòsí àbòsí. ètò tọ̀ríkù sàádà ń sọ fún yín lónìí báyìí obìnrin ẹ̀yẹ yajú lékì. àdánwò sí ni kọkùnrin náà máa wọ ṣòkòtò ọmọ tẹ̀ mọ́lẹ̀ ìbàdí wa hàn ó wá dohùn rú àdóhùn rẹ mọ̀mọ́. ọgbọ̀n kan wá jẹ́ àkọ́ bí ẹsẹ̀ ń tà gbọ́dọ̀ wí. sẹ́yìn ṣòkòtò tó ń bọ̀ láyé nìsín tí ń débi ìtọ́ ibi ìtọ́jú wa ẹ̀ mọ̀ wo pátá wọn báyìí ní Cuba ló ti ṣẹlẹ̀ Cuba gbogbo àwọn ẹlẹ́wọ̀n Cuba ni wọ́n ti mọ ṣòkòtò àwọn ẹlẹ́wọ̀n Cuba àwọn obìnrin ẹ sáàsì ẹ lọ sórí Google ẹ wá ẹ Google Cuba CUBA Cuba
ẹ wá ní wọ́n sáàsì gbogbo àwọn ẹlẹ́wọ̀n wọn. ẹ ti tún dé lùú náà. mo kọjá ń bẹ̀. ẹ kọjá náà. mo kọjá ní sẹ́mọ̀ kébí ẹ̀wọ̀n lòun mo kàn kọjá ní. àwa rí wọn gbogbo ṣòkòtò wọn gbogbo ọmọ tẹ́ bá ti ní bọ̀ ṣòkòtò tó yẹ pé àwa wo pátá ta ṣòkòtò wa ń bọ́ sí kì í sáré. ọ̀sẹ̀ tó wá rí obìnrin tó bá ti rìn tó fi ọyàn lẹ̀ tí òun ti la èèyàn bojú la ọmọ rẹ̀ ò lè mú mú mọ́. kọ̀tọ́ ọmọ tí mú ọyàn òun tí ó jẹ èèyàn. ọwọ́ ìwọ náà ló gun ọ̀kadà ìwọ náà ló tó wá fọwọ́ paṣọ lẹ́yìn. alọ́kẹ́ lọ bí reception ó reception ó sì wá lóhùn ń jó báyìí tí ẹni gbogbo ntọ́lọ́wọ́n bá gun wàlá mo wò ó mo rí báyìí lórí Facebook ó tó kíni plasma wájú mi ó sì fẹ́ ẹ̀bọ́ lẹ̀ tán lérí gbé ń jó. ẹ bá ti dìbò ilé ẹ̀ mọ̀ fọwọ́ sókè ẹ̀ mọ̀ fọwọ́ bẹ̀rẹ̀ sókè. ibi tẹ́lẹ̀ wò. Facebook ní àga àfiniwá àṣìṣe káwọn ìyàwó lọ́mọ mọ̀ ọ́n rú aṣọ òun ni. a ò sì tọ́ da báwọn. ẹ̀wọ̀n wá ń kọ́dọ̀ àwọn obìnrin náà wá pé yé yọ ọ̀tún kí ni yọ jáde ẹ̀wọ̀n nǹkan tó lọ gbọ́. ẹ farabalẹ̀ tó ẹ̀yin náà farabalẹ̀ wò. mo farabalẹ̀ wò ó ṣe sọ́mbẹ̀ ni. ṣé ebó obìnrin náà lè lẹ́yìn náà gbogbo ẹ̀yin ìyàwó bá dẹ̀ bẹ́lẹ̀ ẹ má rà sọ táwọn ọmọ yín rẹ̀ ẹ wá sọ rẹ̀ gbogbo gbáyà tẹ̀ ń sọ ọ́ lẹ̀ bí ìyàwó bí reception yín bí thanksgiving báyà èyí ti ṣe tó ẹ wà á rẹ̀ sọ bẹ́ẹ̀ ẹrú erí kí lókùtẹ̀ ní yọ ọ́ lẹ̀ torí kíni máa wá pé ìyàwó lágbájá ni ọmọ wo ni òmù yan ni tí ó lálùbáríkà mọ. èdè ni kí ni wọ́n fi ṣe tí òun yarí ni àti ti tọrùn ọ̀dà púpọ̀ débi pé máa fi nǹkan bò ní kò yẹ kó fi káyẹ́. kò yẹ kẹ́ ẹ máa sí ilẹ̀ ẹ fi nǹkan gbogbo ṣé ní ẹ̀yin lẹ pa àwọn ará ibi tí wọ́n ń ká yín mọ́tà pé yẹ góòlù olórílẹ̀ ẹ bá kó gbogbo ẹ̀yin lẹ pè wọ́n. òfìsẹ́ ti bí rímù kẹ̀kẹ́. ọwọ́ àmú etí ọ̀sọ̀ etí di ajere ọ̀sọ̀ etí di apẹ̀rẹ̀ yarí níbi ọgọ́rùn-ún létí kan ṣoṣo péré ẹ tún lu gbogbo la ilaha illallah muhammadu rasulullah. ọlọ́run àdúgbò lórí àwọn ìyàwó tọ́lọ́run fà wá ẹlòmíì lu imú méjì ó lu ìsàlẹ̀ ètè ìyàwó ẹnìkan náà sí. àti ilẹ̀ láti fi kọ́ ọmọ àti ilẹ̀ ni o ti sọmọ sọ́wọ́n ọmọ rẹ bó ti mọ̀ síbẹ̀ tí mo ṣe rí èyí tó bá jáde tí ò borí ni ó wò ó. ọ̀kan tó ń bẹ tí wọ́n yà sára nísìnyí ọ̀dẹ́ ọkùnrin mi náà yà sára. wọ́n yà síbi tí ọ̀yọ́ ẹgbẹ́ yẹn yà kẹsẹ́ ní igbá yàrá yìí lóbìnrin ọ̀yà ọwọ́ àtúwá rán sọ tó yẹ pé gbogbo ń tọ́ ọ̀yà sórí ọ̀yàn méjèèjì là tún wá ń wọ ọ̀yàn méjèèjì náà fẹ́ bọ́ tàtàn nítorí kíni ọmọ wo ni ó mú gbogbo ọ̀yàn tí gbogbo wèrè wọ̀ yàn níjọ́ Sunday ọ̀pàdé wèrè owó gbáyà rẹ ọ̀pàdé olòṣì owó gbáyà rẹ àlìjẹ̀nú náà kọjá bọ́fọwọ́ gba pa ọ̀mà tóró lè mọ̀ tó bá gbà ọmọ wo ni ọwọ́ àmú yìí ń tí ọ̀là àlùbáríkà. mọ́sálásí bọ́lá oyè àkàdúró lé títì báyìí ní sùúrù lérè ọmọ méjì ó sì ń bọ̀ wá wọ́n bọ́ sọ àti wọ́n tún máa sáyìn wọ́n tún máa sáyìn sí eré ní gbáyà rẹ̀. láàyè wọ́n sáyìn àwọn èèyàn wọn bójú tí ọ̀dà wò wọ́n lọ. àní wọ́n ní wọ́n jáde tí wọ́n máa ń ṣe màtíìkì àbí kí ni wọ́n ń ṣe wọ́n wá gbé ìgbáyà dání báyìí mo wò ní bá wọ́n gbé ìgbáyà obìnrin dání báyìí wọ́n wá yọ kíní tí wọ́n fi ń sáyìn sí ọwọ́ sáyìn ó tún wá kẹ́mọ̀ sí báyìí. sáyìn àti ewu nù. sáyìn àti nù. ṣé wọ́n á rẹ̀ kọ̀ọ̀kan nù. àfa ẹ̀dá ọ̀yàn tí gbogbo èèyàn wá ń gbé báyìí rò lé tí wọ́n ń gbé dání tán sáyẹ̀nsì ọmọ wo ni ó mú tí ó sórí ire. àti ẹ̀ ń wí ni ọmọ mi ò nídìí ọmọ. obìnrin mi ò nídìí ọmọ. ọmọ mi ò fọkàn sí pàmò òbí mọ. la ilaha illallah àfa àwọn ìsìlámù ẹja ké bisimilayi kan kúlí wọláwù kan àwọn ìyá tí wọ́n bí gbogbo olúwa báyìí àdàkùn ọdún mọ́sàbá wa kẹ́ wọn ọlọ́mọba wa àwọn ìyá súnà àwọn ìyá dáadáa tí lédèrè dé wọn yín ìdáyé tó fi bí wa àwọn tó sì sẹ́kù láyé inú àwọn ìyá wọn ni ọlọ́mọba sànù yín ẹ̀ẹ́dà alábọ̀ bisimilayi kúlí wọláwù. bisimilayi rahman rahim kúlí wọláwù ahad allahu samadu. àfàwẹ̀ wàsílám ibi àti lọ ọba ní ṣe wá sí fún mi ìwọ ìyá yìí. wáṣí ní sàkàn gbọ́ wáṣí ni kò sí nílò mọ́ àfàwẹ̀ wàsílám tariku zulmi ìyálà kọ́kọ́ wá sí ti ń ṣe fún ọ lọ́ọ́ fàbù sílẹ̀ ìyá ní kíni madúnìyà fil akhirah kí ni ayé lẹ́gbẹ̀ẹ́ àlìkìyàmọ̀ lọ́ọ́ jìnnà sábòsí ọba ní nà àfáàní oníwọ̀ ọba ẹlẹ́ẹ̀kejì qatlul mu'min awin nafs bi ghayri haqqin òòrí ká pààyàn àbí mùmìnì àbẹ́mi kan láì sí nǹkan òdodo kan tí ò lẹ́tọ̀ọ́ lọ́ọ́ fi lẹ̀. لأن من أعظم الجهاد جهاد النفس. الله. ó torí pé tó tóbi jù nínú ogun jíjà láyé òun kéèyàn ọ̀rẹ́ mi rẹ̀ jà lógun ó torí pé لأنها يأمرك بالخير والفساد. torí pé mi ní ọmọ pa ọ́ láṣẹ ṣe dáadáa lọ sábúrú. الثالث ẹlẹ́kẹta ìwọ báyìí قتل القاتل عمدا بالقصاص بغير أنانية. ká máa pa ẹni ọ̀pá ẹnìkan láfojúlẹ̀ ká fi gbẹ̀san bìgẹ́rì ànàníyà
láìsí ẹlẹ́yàmẹ̀yà Membe. ọlọ́dọ̀wọ́ rẹ̀ arabi ẹlẹ́ẹ̀kẹrin akilu mẹ́lẹ̀ yatimi owó ọmọ òrukàn ká jẹ gbogbo ẹ̀yin tó ṣe pé bàbá ọmọ ò sí láyé mọ́ ìyá ọmọ ò sí láyé mọ́ ọlọ́run sì kẹ́ bàbá rẹ̀ dúkìá ń bẹ ńlẹ̀ ẹ̀wọ̀n àgbẹ̀ ńgbà tó bá dàgbà ó dìgbà wọn bá dàgbà látara ogún ológun ilé rẹ̀ di mẹ́rin ó dìgbà àwọn ọmọ bá dàgbà látara ogún ológun ọkọ̀ rẹ̀ di mẹ́fà ó dìgbà wọn bá dàgbà látara ogún ológun ọlọ́lọ́mọ yìí mọ́kà tó ti lọ sọ ọba àrùbọ́ náà wọ́n gbà mọ́kà wọn. Illa billati hiya ahsan lọ́nà ti dàkọ ẹ̀jẹ̀ lọ́nà tó dáa ni. ẹjẹ́ lọ́nà tó dáa ni kì í lọ́nà àràmù. Torí ò ní kówó sọ́dọ̀ kọ́ ọmọ fi tọ́ ọmọ kọ́ ọmọ sí wọn ní orí kankan mẹ́. Ó rí bẹ́ẹ̀. Wọn lọ́nà tó dáa ni ó fi jẹ́. akilu mẹ́lẹ̀ yàtí Báni Kùránì ti wí. ó ní wọ ọ̀yá ìwọ ọba ká máa jẹ́ wọ́n ọmọ òrukàn lọ́ọ́ jìnnà sí ó ní khayrul buyuti baytun fi yatimun yuhsinu ilayhi ó lè tí fi lóore jù nù lé nílé tó dáa òun nílé tó ọmọ òrukàn kan bẹ nínú ẹ ọmọ òrukàn tá a wá wí yuhsinu ilayhi wọn wá ń ṣe dáadáa sí gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ òrukàn lọ́dọ̀ ẹ tọ́jú wọn Oríire ayé ni bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín. oríire ayé níbẹ̀ lọ́dọ̀ yín wo ìwọ ìyàtọ̀ ọlọ́mọ òrukàn lọ́dọ̀ oríire ayé níbẹ̀ lọ́dọ̀ yín wo ẹ tọ́jú ẹ dáadáa o wa sharrul buyut tó ìyá ni wọ́n ọba òrílé ebú ilé tó ti bọ́ òun ni pírẹ́sidẹ́ǹtì eré ibú jù nínú ilé òun ni bẹ́yì tó ń ilé kan fi ìyá tí yóò sá ilé tọ́mọ olùkọ́ bẹ́ẹ̀ tọ́ wọn ń sa ìdá sí wọn ò fún lóúnjẹ tó dáa oúnjẹ táwọn ọmọ wọn bá jẹ kù wọn ń fún òun jẹ aṣọ táwọn ọmọ wọn bá lò kù wọn ń fún òun wọ bàtà táwọn ọmọ wọn tó ti lò tó ti já owó bàbá rẹ̀ wọ́n sì ń lò. owó bàbá rẹ̀ wọ́n sì ń lò onírúurú ní ilé ebú ni alakamis ìwọ ọba ṣùrbàkúlà mùsùkìrìn orí ká máa mú gbogbo tí mú ní hún ríra ká máa ká mú rọ́bà òmù gégé mú òmù gbóhùn wà ní rí nàmá ó ní lọ́ọ́ jìnà sí fa inna fi fasadul aql ó ń torí pé kéèyàn máa mú gbogbo nǹkan ni tí ìbọn kàjẹ́ ni ọkàn bàjẹ́ asadis ìwọ ọba ẹlẹ́ẹ̀kẹfà orí mura'atul awqati allati yustajabu fiha ìmọ̀ mọ̀mọ́ ara àwọn àsìkò láre àsìkò mọ̀mọ́ ara láre láwọn àsìkò tó ṣe pé ọlọ́run máa ń gbàdúrà nú ẹ̀ kó ṣe pé ìwọ wá ara láre ìwọ náà fi dùn nǹkan wájú ọlọ́run ní ìwọ ọba ọ̀dọ̀wọ́ rẹ̀ asábì ẹlẹ́ẹ̀keje husnul khulq ìwọ ọba lọ́ọ́ níwà ìwà tó dáa ní oṣù ní. ayyuhal aghniya mo kọ gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ayyuhal aghniya mo kọ gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n ọba kẹ́ tọ́gẹ̀ kọ́mọ̀ sínú ẹ̀jẹ̀ tí ó ṣe dáadáa afáyà wàsílám ọlọ́mọsà kẹ́ Musa afro Àmín bẹ́ẹ̀ ni. Musa afro bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ àfáwà ọ̀rẹ́ àbá wọn wà sí àgbáyé Ọlọ́mọsà bá ṣàánú gbogbo ọ̀pọ̀. gbàtà ń bẹ́ẹ̀ lékè ọlọ́mọ iye táwọn wọn ni fún wa láyé Àkọ́kọ́ ẹni tọ́kọ́ gbé àdéhùn kó wọ́n kọ́ àkọ́kọ́ ẹni tọ́kọ́ gbádé òun pé wọ́n kọ́ mọ́sálásí iṣẹ́ òun tábìlì àdábì sọ́hun ni òun ni àsìkò ní pẹ́ láyé kọ́dà wọn ti kórè sẹ́dé wọ́n ti ń ká àwọn ẹnjìnì Ọlọ́run ti kọ́ ọ́ lẹ̀ fún kọ́kọ́. ọlọ́run ti kọ́ ọ́ lẹ̀ fún lọ́kọ̀ Musa afro ọ̀fẹ́ lè gbóngbà sí àgbáyé ọ̀rẹ́ wọn ti fẹ́ràn àfáwà jù ọlọ́mọsá bánkẹ́ àwa náà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọ̀pá sóbí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀pá sóbí ó ti lóko mi bẹ́ẹ̀ bá ti rí wà ó ṣùbí aláàgánẹ̀lì wálíyàfíyà máa ń lò ní òkúra. Musa náà lọ́pàá mo wá rí wọ ọ̀pá ó kọ̀ wọ́n lówó tó máa jẹ́ olóhùn fẹ́ Musa mọ́lẹ́mí náà Buhari Musa ọ̀pá náà wá ń jẹ́ tí wọ́n máa ń pè Musa mo ti fún Musa báyìí gbogbo ẹni bá ti rí Musa ọ̀tún la àti ìjọba lọ́jìmọ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ tẹ́ bá ti rọ́pàá sóbì ẹni Musa ọ̀pá. kọ́dà ń sẹ̀dẹ̀ káàlẹ̀ pé fún láwà ní tí ó wè. èmi náà sì fún jàlábíà kan tuntun tí wọ́n mú wa láti Mákà gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ kó mú sínú ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ ń tí máa sóore ẹ̀ ń tí máa ṣe dáadáa ẹlòmíì hẹ́ẹ̀tì àwọn àfa á ní mi lè fún wọn ní kankan àwọn àfa yẹn mi lè fún ọ ní ẹni tí ọlọ́run tó là àfa ó tọ́jú àfa ẹ̀ sì lẹ́bi bí àwọn tó da gbogbo nǹkan rú bí àwọn tí wọ́n sọ àfa wọ́n ìsọra wọn dà àfa àwọn àtisẹ bí àfa tí wọ́n ń da gbogbo nǹkan rú tí wọ́n ń ṣe 419 tí wọ́n ń palẹ̀ mọ́ owó lówó àwọn alufa àfa tí wọ́n láwọn àfa làwọn náà lẹ́yìn náà fi ń wí àwọn sáwọn àfa àwọn àfọ òdòdó kàdíkọ́ ala Rasulullah sallallahu alaihi wasallam àfa ìwà sàlámù anabi ti sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ni ni'mal malu salih lirrajuli salih máa ń dàlá owó dáadáa tá a bá bówó náà lọ́dọ̀ èèyàn dáadáa salih ó kọ àfa gbà
Sheikh Alimi Allahu akbar Saleh ọlọ́mọba kí afa Alimi má ba nulẹ̀ bàbá ọba lórí jẹ́ ọlọ́run má bàbá ọba lórí má pa wọn lẹ́kùn jẹ́ bàbá náà máa bẹ pẹ̀lú fàyàbalẹ̀ Alfa Ewa Islam àti sẹ́wù yẹ́dà kò jásí lónìí. ṣéwù ẹtúnṣe والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. wàláyé ọba lọrin nìkan náà ń wí o ọba lọrin nìkan ló ní ìlú mi tẹ bá dé tẹ bá ti gbọ́ wọ́n gbọ́ lọ́dọ̀ wa ní. àwọn náà ń ya lónìí. àwọn náà ń ya lò ní àwọn kí wọ́n ní kò sì sí nǹkan kan. kò sí kankan kí wọ́n ya lò àjọ owó nǹkan dáadáa náà ni. afáàmì Alfa Ewa Islam ẹlẹ́gẹ̀ẹ́jọ kọ́ mi ó ní ìwọ ọba àtọ́mọ̀ ọba náà wà ọba farabalẹ̀ ẹni ọba fẹ́ kí àtibọ̀tán wọn dáa tí nǹkan ló sì rọrùn ìfarabalẹ̀ gbọ́ wà sí náà kí ni wọ́n sọ bá yóò sì máa fà lọ́rẹ̀ àmọ́ kí wọ́n bá wa sọ gan àti ẹ̀fẹ́ gbọ́. ọfẹ sọ mi gbàlẹ kí a mọ àtibọ̀tán wọn lè dá àtibọ̀tán ò ní dá mi. àwọn àfa àtijọ́ àwọn ọba àtijọ́ wọn ní ẹ̀pìn wá sí wàásí fún wa. ebe ẹni kan nú àwọn ọba bàbá wọn wà sí àgbáyé wàásí fún wa. wọ́n ní wọ́n wá ń bá wà sí lọ wọ́n ní ọba bàbá àgbà ni wọ́n náà bá gbà wọ́n ní sùúrù ìwọ àfa tó ṣe wá sí kò sí wá sí bí Ọlọ́run ti sọ̀rọ̀ àwọ̀ ọ̀la ni nàwa ń bí lálà kí lọ́rùn wí gbogbo ìtàn ogókè lọ́wọ́ yìí níbi Ọlọ́run ti sọ̀rọ̀ àwọ̀ ọ̀la kò sí ń bẹ̀ ni ẹ̀sọ́ tiwa náà fún wa dáadáa àwọn ọba rẹ̀ ẹ̀sọ́ tiwa náà fún wa. ọ̀kan kó sì kọ́lé tán tó gbogbo wọn àfàpẹ́ máa wò ó òun fẹ́ sílé. mo fẹ́ sílé dákun ẹ̀sọ́ kí n gbọ́. wọ́n sì kọ́lé tán agboolé náà dáa púpọ̀ àmọ́ wá wo àbùkù ẹyọ kan náà lọ́wọ́ à ń bẹ̀. àbùkù ẹyọ kan bẹ lára lé náà. ọba máa ń fẹ́ gbọ́ kúrò àbùkù tí mẹ́mẹ́. ọba àlúro ẹ máa wo gan. àmọ́ àbòyú taka ìtòlẹ́yà fáwa sí àtún falẹ́ ìtaka buraka bá a dalẹ̀ mọ́ ti tán tafẹ́. La ilaha illallah Muhammad rasulullah. àwọn afa. àmọ́ àbòyú tuka ọ̀dà ayétawà ilé rẹ̀ ìtòlẹ́yà fáwa sí àtún òun ló gbà yìí ibi tẹ́ ti tọ́ ń bẹ lọ́tọ̀ ibi ẹ ti wẹ̀ ń bẹ lọ́tọ̀ ibi ẹ ti wọ̀ sọ́ ń bẹ lọ́tọ̀. àmọ́ bóyú túkà fi dùnìyà wasi'atun. وليتك برك بعد الموت تنتشر وليتك برك بعد الموت تنتشر. ó ní ilé lẹ́kọ́ kalẹ̀ ló dà yìí ẹ gbọ́lé ẹlòmíì kọ́dà wọ́n sí tọ́lẹ̀tì ẹlòmíì wò wọ́n mú mi bẹ̀. Alfa Ewa Islam mo dé Mínà mo lọ wọlé ẹnìkan nú àwọn tó ti darí Nàìjíríà yìí nígbà wọn mọ ka yàrá ti mẹ́mbẹ́ 50 kìnnìkan 50 kìnnìkan ní àwọn àgbà kan lé nígbà wa kírun tata jáde nulẹ̀ ni mo wá sọ fáwọn ọmọ ọmọ ní àwọn tí ń ta mọ́tò ìjọ́nà mo lọ ṣe wá sí fún ní Mínà mo wá yálé ẹnìkan tọ́lọ́run kẹ́ bá mo wá akírun tán mo wá jáde mo ní ìwọ Ọlọ́run àwọn yìí náà ó sì kú ilé yìí àwọn yìí náà ó sì kú. wọ́n ṣe wá sí fàáfàá tán ọba wo báyìí. ẹ lọ́kọ́lé kan wá láfa ẹ bá wo kí ló kù lára lé. nígbà wọn ní lọ́fẹ̀ yìí sí bóun sáré ló sì fẹ̀ báyìí. ṣé sáré lè fẹ̀ báyìí. ṣé sáré ló fẹ̀ báyìí ṣé AC yóò wà ní sáré rẹ báyìí. ọ wá to ọ̀rọ̀ fún ó tó fún nígbà tí ó tó fún ó ní òun ò sì wọlé náà mọ́ kò wọnú lé náà tó jáde kò lẹ̀. Alfa Ewa Islam ọ̀wọ́nú lé náà. ẹlòmíì wa kọ́ lórí ládùúgbò wa yìí àmì lè sọ ọ̀la o lẹ́nìí kò sí ilé tó tó ilé mi because gbogbo àwọn doors àwọn tiles àwọn shears from abroad ni wọ́n tiẹ̀ ti kú wọ́n ti kú wọ́n ti kú ẹ bá ní bàrádà ilé oníṣẹ́ ẹ bá wọn ìran bẹ̀ ibi ọba wà lèmi ò ní sọ. Alfa Ewa Islam ẹlẹ́ẹ̀kẹjọ ìyá ní àtọ́mà. ti mamu jẹ ẹ̀rí ọlọ́pàá Sheikh Mahmoud àtẹ̀lé wọn lórí ọba. wọ́n fẹ́ sọ̀rọ̀ lé wọn fún wa ní ìlú. àwọn ń darí. bàbá gbọ́ pé ọmọ ilé bẹ̀ yín ẹ máa bọ́rọ̀ sí. Sheikh Mahmoud wa sọ fún afẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ lé àbí kẹ́kẹ́ kò sí kankan. kó lè mí lè jẹ kankan látàrọ. ẹ máa gbọ́. bàbá yẹn sọ pé àwọn náà ti jẹ kankan látàrọ. olùtọ́bi lé ni pé tí ìbá tí dè lọ́dọ̀ wọ́n fọkànbalẹ̀ sí kankan àfi tó bá yẹ pé látọ̀dọ̀ Ọlọ́run. ní ọ̀kan ti tún wá fẹ́ kọ́lé tiẹ̀ náà ń ọba náà ọyẹ tó sọ ó sì kọ́lé tán ògbólé lọ́kọ́ wọ́n wá ní ẹ bá ń wọlé wò
wọ́n sì bá ń wọlé ilé náà dárúkọ mọ́ àmọ́ ilé yìí ó disfigure lé ilé ìwọ tó bá ṣe lọ́wọ́ tó ń bì lọ́wọ́ lọ́tún wọ́n bẹ̀ alájí àgbà ọlọ́jà jọ wọ́n àwọn alájà àgbà tó ní ẹ̀fọ́ kàbálẹ̀ ọlọ́run ní pa ilé ìyá àpò sílẹ̀ lórí ìjẹ́ lọ́wọ́ báyìí ìyá àpò sílẹ̀ máa bá rẹ̀ ṣe ìjẹ́ lọ́wọ́ báyìí